méje lọ́nà dánrin Victoria kéré púpọ̀ fórí Olúwa ṣe láyé oore tó lù ṣe nínú ayé hallelujah méje méje lọ́nà dánrin méje ó ṣe Olúwa ògo méje méje lọ́nà dánrin méje Hosanna méje méje lọ́nà dánrin méje kéré púpọ̀ fórí Olúwa ṣe láyé Olúyẹmísí Victoria Mojísọ́lá ẹ ti gòkè ayọ̀ yìí náà ẹ máa ní jábọ́ lọ́lá Elédùmarè ọba aláṣẹ aya Samsideen Mustapha okú ọdún òní ìgbà ọdún 50 looks good on you àádọ́ta ọdún lórí ilẹ̀ alààyè ọpẹ́ làmú wá sí Elédùmarè ọba ìwọ tó fẹ́ wà láò máa sí títí Olúwa olóore wa ìwọ tó yọ wá nú ìdánwò ayé mímọ́ lògo ọlá rẹ̀ aláàbò lórí ayé wọn bàbá ìwọ la ó máa sìn ìwọ la ó máa gbéga bàbá ìwọ la ó máa bọ̀ ìwọ tó fẹ́ wá la ó máa sìn lórí ayé Olúyẹmísí mímọ́ lògo ọlá rẹ̀ màmá kọ Victoria ló sọ pé ta ni wọ́n tún gbéga o màmá mi náà bí kò ṣe bàbá lókè ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ta ni wọ́n tún fi gbogbo ọpẹ́ mi fún wọ́n gbégbá ọpẹ́ wá Ọlọ́run tó dá wọn òkè ìgbà ẹ̀yìn ni mo fi ọpẹ́ mi fún. Olúyẹmísí ọmọ Abẹ̀kẹ́ Olúfúnmiláyọ̀ Ọ̀tẹ́sànyà jẹ́ńbà òrèlé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọmọ mojúbà Olúwa Ọ̀tẹ́sànyà ọmọ wọn níjẹ̀bú alárẹ̀ ọmọ Ìjẹ̀bú Òde ọmọ Àwùjalẹ̀ ọmọ Arójòjòyè ọmọ Alágẹmọ Ògún wọ̀yọ̀wọ̀yọ̀ ọmọ aládìyẹ ògògò mọ̀gà ọmọ adìyẹ balógun omi líle ara òrókun ara òrẹ́dìyẹ ọmọ onígbò mọ̀dé ọmọ onígbò mọ̀wọ̀mọ̀wọ̀ ọmọ onígbò àjòjì kò gbọ́dọ̀ wọ àjòjì tó bá wọ gbòòrò yóò dẹ̀ bọ́ra nílé bàbá tó bí ọlọ́mọ gangan ọmọ Ìjẹ̀bú Èrè níwá ọmọ olówó ìṣẹ̀ǹbáyé o ìran bàbá yín ní kọ́ lọ́wọ́ dọ́là kóyìnbó tó dé ọmọ Alágẹmọ mẹ́rìndínlógún o ọmọ onílé ọmọ dúdú kò mọ bẹ́ẹ̀ ṣe pupa tó mọ bẹ́ẹ̀ ṣe òkúkú sí nílé ọmọ morẹ́yẹ ń òrókò tán ẹyẹ mọ̀ ti lọ aya Samsideen Mustapha ọmọ wọn ní Ìsẹ́yìn Òrò ọmọ Abẹ́dímọ̀kọ ọmọ asẹ́tì mumi kíkan o ọmọ Ògidì ní mo gbà ọmọ orò tí ń jó orò tí ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ ọmọ orò tí ń kú yùmùyùmù mo kíọ̀ Olúyẹmísí o màmá Quadri màmá mi náà kú ọdún òní ẹ̀mí rẹ̀ tó ṣe 50 á ṣe 100 lọ́lá Ọlọ́run ọba wàá tún ṣe 120 sí àwọn àbúrò rẹ̀ lónìí máa kí ọ Oyèyẹmí àtàbọ̀sẹ̀dé Akínwálé lónìí máa kí ọ Ọlábísí náà gbẹ̀yìn Ọláyínká ó ní ẹkú ọdún òní àṣẹ ìṣàmọ́dún lọ́lá Ọlọ́run ọba Bántayọ̀ Pleasure Secret lónìí dùrú Jésù bá mi kó ní tèmi àtàtà Olúyẹmísí Victoria Mojísọ́lá ọmọ mojúbà Olúwa ọmọ Abẹ̀kẹ́ Olúfúnmiláyọ̀ Ọ̀tẹ́sànyà wípé òkú ọdún òní àṣeyí ṣàmọ́dún lọ́lá Ọlọ́run ọba ẹ̀yin mà ti rojú rere rẹ̀ o Èdùmàrè ṣe yín lógo happy birthday to you ẹ̀yin dẹ̀ ti rojú rere bàbá Èdùmàrè ṣe yín lógo àdúrà tí ẹ̀ ń gbà o bàbá ti mú wọlé àṣẹ o àdẹ̀mọ̀ wípé ẹ̀ ń rẹ́sì ayọ̀ o títẹ̀wé tàgbà wọn wá báyìí yọ̀ o ibà ń fi ta ọ́ lọ́rẹ́ aya Samsideen Mustapha mo kí ọ òkú ọdún òní torí náà a ó máa fògo fún ọba ńlá ní tiẹ̀ a ó máa fògo fún ọba ńlá a ó máa fògo fún ọba ńlá ní a ó máa fògo fún ọba ńlá fọjọ́ ìbí rẹ̀ tó wáyé pẹ̀láyọ̀ a ó máa fògo fún ọba ńlá a ó máa fògo fún ọba ńlá ní a ó máa fògo fún ọba ńlá a ó máa fògo fún ọba ńlá ní a ó máa fògo fún ọba ńlá fọjọ́ ìbí rẹ̀ tó wáyé pẹ̀láyọ̀ a ó máa fògo fún ọba ńlá. la ṣe ń kọ́ ọba àwọn ọba tó ń gbàdọ̀ balẹ̀ gbogbo ọba
ọba tó ń gbàdọ̀bálẹ̀ gbogbo ọba. Bàbá yẹn tó ń gbàdọ̀bálẹ̀ gbogbo ọba. Àwa ṣe kábíyèsí rẹ̀ ọba tó ń gbàdọ̀bálẹ̀ yìí. Ọba tó ń gbàdọ̀bálẹ̀ ọba. Ọba tó ń gbàdọ̀bálẹ̀ ọba. Ọba tó ń gbàdọ̀bálẹ̀ ọba. Àṣẹ kábíyèsí rẹ̀. Ẹ̀yin ni Olúwa Jehova, ẹ̀yin ni Olúwa ọba wa. Ẹ̀yin ni Olúwa Jehova, ẹ̀yin ni Olúwa ọba wa. Lórí ayé màmá mi náà ẹ̀yin lolúwa 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 ọba wa. Ẹ̀yin ni Olúwa Jehova, ẹ̀yin ni Olúwa ọba wa.